tó gòǹgò bẹ́ẹ̀ yíyé lẹ́yìn gbogbo wọn o. Ìdẹ̀ra rédíò ló ní àsìkò Olódùmarè ló jà jù. ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún lòórùn ràn. Ìkànnì Ìdẹ̀ra 105.3 FM, ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀. Ẹ máa gbọ́ wa nṣó. Ẹ káalẹ́ o. Àṣàyàn ìròyìn abẹ́lé fún tàṣálẹ̀ tòní ló ń dé sí etí ìgbọ̀nyẹn láti ìkànnì Ìdẹ̀ra 105.3 FM. Tolúlọpẹ́ Ọlánrewájú lórúkọ mi. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó ìròyìn ọ̀hún. Ilé-ẹjọ́ ìpínlẹ̀ Ondo fi orí adé kan sẹ́wọ̀n àti àwọn mẹ́rin mìíràn. Àjọ NEDFund ké sí àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti ṣalábàápín nínú ètò ẹ̀yáwó tó ń lọ lọ́wọ́. Ìjọba ìpínlẹ̀ Èkìtì, Ondo wọ́n ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ láti yanjú aáwọ̀ ààlà. Ẹgbẹ́ òṣèlú APGA kéde ìgbárùkùtì fún èròǹgbà Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí la ó máa mú wá sí etí ìgbọ̀nyẹn lẹ́yìn ìṣẹ́nukò ráńpẹ́ yìí. Ẹ máa bá wa ká lọ. Wàyí o, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Arákùnrin kan ẹni ọdún mẹ́tàdínláàádọ́rin Adékọ́lájọ Aládéṣe àti àwọn mẹ́rin mìíràn ní ilé-ẹjọ́ májísírèètì àgbà ti ìpínlẹ̀ Ondo tó wà nílùú Àkúrẹ́ ti rán lọ sí ọgbà àtúnirọ̀. Wọ́n fòfin gbé wọn látàrí ẹ̀sùn yíyan Aládéṣeyẹ gẹ́gẹ́ bí ọba tìlú Ìjàrẹ́ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ náà láì gbàṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Àwọn olùjẹ́jọ́ ni wọ́n gbé lọ síwájú ilé-ẹjọ́ látàrí ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bíi ìgbìmọ̀ ọ̀tẹ̀ papọ̀, yíyan ọba lọ́nà tí kò bá òfin mu, tó ń ti ìwà tó lè da omi àlàáfíà rú láwùjọ, gẹ́gẹ́ bí afẹ̀sùnkanni láti iléeṣẹ́ ọlọ́pàá Babátúndé Àjíbóyè gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé àwọn olùjẹ́jọ́ náà wọ́n gbìmọ̀ papọ̀ láti hu ìwà tó lè da rúgúdù sílẹ̀ láwùjọ. Àmọ́ ṣá, àwọn olùjẹ́jọ́ náà rawọ́ ẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn. Agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ ọ̀hún, Adélànkẹ́ Akínrátà, ó rọ ilé-ẹjọ́ láti fi wọ́n sílẹ̀ nípa sísan owó ìtanràn látàrí àwọn òfin kan. Onídàájọ́ ilé-ẹjọ́ májísírèètì àgbà ọ̀hún, Jayọlá Ògúngadé, ó pàṣẹ kí wọ́n fi àwọn olùjẹ́jọ́ ọ̀hún sí ọgbà àtúnirọ̀ títí di àsìkò tí wọn yóò gbèrò lórí gbígba owó ìtanràn lọ́wọ́ wọn, tí wọ́n sì sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2025. Ìgbìmọ̀ tó ń rí sí ẹ̀yáwó lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NEDFund ti ké sí àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè yìí láti gba àǹfààní ètò ẹ̀yáwó tí kò ní èlé nínú. Gẹ́gẹ́ bí àbájáde tí wọ́n fi léde, adarí àpapọ̀ àjọ NEDFund Akíntúndé Sọ́yà ló pe ìpè yìí lásìkò ìpàdé àwọn ẹni ọ̀rọ̀ kan nílùú Àbújá. Sọ́yà tẹnumọ́ wípé àjọ náà ti ní àfọkànsìn láti ṣe ìmúkúrò ìṣòro owó tó ń ti ìpèsè àyè àti àǹfààní fún ìgbáyégbádùn àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láìwo ìpìlẹ̀ wọn. Ọ̀gá àgbà àjọ NEDFund ọ̀hún ó rọ àwọn akẹ́kọ̀ọ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ náà lójúpọ̀nà láti fìdí ipa rere ètò náà múlẹ̀. Ó sọ pàtàkì ìkópa àwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìfitónilétí tó mú yanyan, ìlànà tó dára àti àrídájú wípé ètò náà dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé.
Sawyer tún sọ àgbékalẹ̀ náà ó so mọ́ àgbékalẹ̀ ìrètí ọ̀tun ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu léyìí tó ṣàfihàn ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ohun àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí. Wàyí o, adarí iṣẹ́ ṣíṣe ti àjọ NELFund Iyal Mustapha ó ṣe ìkìlọ̀ fún àwọn ilé ẹ̀kọ́ gíga tako ṣíṣe ìdádúró àyẹ̀wò àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ. Ó tẹnumọ́ wípé àìdáhùn lásìkò ó lè fa kíkó owó náà lọ sí ibòmíràn. Mustapha fi dá àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lójú wípé sísan owó náà padà yóò bẹ̀rẹ̀ lẹ́yìn ọdún méjì tí wọ́n bá parí ìsìnrú-ìlú àti wípé tí akẹ́kọ̀ọ́ jáde náà kò bá rí iṣẹ́. Ó ṣàlàyé wípé tí àkọsílẹ̀ ikú bá ṣẹlẹ̀ tàbí ìpèníjà lágọ̀ọ́ ara, wọn yóò fagilé sísan padà owó ọ̀hún. Ààrẹ àpapọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣọlá Ọládọjà ó ṣàfihàn ẹ̀dùn rẹ̀ lórí àwọn ilé ẹ̀kọ́ gíga tí wọ́n sọ ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí ìjọba àpapọ̀ di mọ̀kùmọ̀kù. Ọládọjà kéde wípé ẹgbẹ́ àwọn ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ láti ṣèwádìí àwọn tó jẹ́ kùdìẹ̀kudiẹ lẹ́yìn ẹ̀ka ọ̀hún tó ń ti ṣíṣe àrídájú àkọsílẹ̀ àti àkóyawọ́ lórí pínpín owó ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Oǹdó ti gbé ìgbésẹ̀ pàtàkì lójúpọ̀nà àti yanjú aáwọ̀ ààlà ọlọ́jọ́ pípẹ́ láàrin ìpínlẹ̀ méjèèjì. Ìjíròrò kan wáyé nílùú Àkúrẹ́ lónìí, olú ìlú ìpínlẹ̀ Oǹdó, níbi tí àwọn ìpínlẹ̀ méjèèjì ti fẹnu ọ̀rọ̀ kò láti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí yóò rí sí ọ̀rọ̀ ọ̀hún. Gbódòǹrúsọ náà ló ti ń wáyé ní àwọn ìlú tó jẹ́ ààlà sí ara wọn ní àwọn ìpínlẹ̀ méjèèjì. Àwọn ìlú bíi Èmùrè Èkìtì àti Ṣùpárè, Ùgbèsì Èkìtì àti Ìgásí Àkókò, àwọn Ayégúnlẹ̀ Èkìtì àti Òkè Àgbẹ̀ tó ń ti Ìmẹ̀sí Èkìtì àti Ìrùn Àkókò. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkìtì Olóyè Monísádé Afúyẹ ó tẹnumọ́ pàtàkì ṣíṣe àgbékalẹ̀ àmúṣe àlàáfíà lójúpọ̀nà àti pinwọ́ hílàhílo tó ń ti ìtàjẹ̀sílẹ̀. Ìpínlẹ̀ méjèèjì ni wọ́n ti jẹ́jẹ̀ẹ́ báyìí láti ṣiṣẹ́ papọ̀ fún yíyanjú aáwọ̀ ọ̀hún pẹ̀lú ìgbìmọ̀ amúṣẹ́yà tí wọ́n gbé kalẹ̀ láti sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú àwọn ìlú tọ́rọ̀ náà kàn fún ìtẹ̀síwájú alálàáfíà. Ìpàdé ìjíròrò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ni yóò fìdí ìlànà à ń tẹ̀lé múlẹ̀ lórí àwọn ọ̀rọ̀ ọ̀hún. Àwọn igbákejì gómìnà ìpínlẹ̀ méjèèjì ọ̀hún ti ṣàfihàn àfọkànsìn wọn láti ṣe ìmúgbòòrò ìbáṣepọ̀ láàrin ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Oǹdó, tí wọ́n sì ṣe àgbéyẹ̀wò àwọn ìtàn àti àṣà tó so wọ́n papọ̀. Ìgbésẹ̀ yìí yóò ṣe ìfilọ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ sí àwọn agbègbè tọ́rọ̀ náà kàn, tí yóò sì ṣe ìfẹsẹ̀múlẹ̀ ìgbé ayé alálàáfíà ní ẹkùn yìí. Nínú ìdàgbàsókè pàtàkì nípa òṣèlú, ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA ti kéde ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí olùdíje rẹ̀ sípò ààrẹ nínú ètò ìdìbò ọdún 2027. Gómìnà ìpínlẹ̀ Anambra Charles Soludo ló kéde èyí lásìkò àbẹ̀wò ààrẹ Tinubu sí ìpínlẹ̀ ọ̀hún lónìí Ọjọ́bọ̀ Thursday, ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2025. Gómìnà Soludo sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APGA àti ẹgbẹ́ òṣèlú APC yóò ṣiṣẹ́ papọ̀ látàrí èròǹgbà wọn fún ìtẹ̀síwájú. Ó tẹnumọ́ wípé ẹgbẹ́ onítẹ̀síwájú méjèèjì ni yóò jọ ṣiṣẹ́ papọ̀ láti mú èròǹgbà ọdún 2027 ṣẹ. Ìkéde náà ló wáyé ní ìkóríta Alex Ekwueme Square nílùú Ọ̀ka. Ìkéde àti ìgbésẹ̀ yìí yóò ní ipa lórí ètò ìdìbò sípò ààrẹ lọ́dún 2027 àti wípé pẹ̀lú ìgbárùkù ti ẹgbẹ́ òṣèlú APGA, ìpè fún àtúndìbò yan ààrẹ Tinubu yóò rọ́wọ́ mú dáradára. Pẹ̀lú èyí ni a fi dé òpin àṣàyàn ìròyìn abẹ́lé fún tàṣálẹ̀ tòní láti ìkànnì Ìdẹ̀ra 105.3 FM nílùú Ọ̀tà Ayégbàjú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ kí a tó máa lọ, ẹ gbọ́ àwọn àrígbámú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i.
a mú wá fún yín wípé ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Ondo fi orí adé kan sẹ́wọ̀n àti àwọn 4 mìíràn. ẹ̀wẹ̀ a jẹ́ kó di mímọ̀ fún yín wípé àjọ NETFund ti ké sí àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ láti ṣalábàápín nínú ètò ẹ̀yáwó tí kò ní èlé. bákan náà ni a mú wá fún yín pé ìjọba ìpínlẹ̀ Èkìtì, Ondo wọ́n ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ láti yanjú aáwọ̀ lórí ààlà. tẹ́ ò bá gbàgbé a jẹ́ kó di mímọ̀ fún yín wípé ẹgbẹ́ òṣèlú APGA ti kéde ìgbárùkù tí wọn fún èròǹgbà Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè yìí. fún ìfitónilétí àti bí nǹkan ṣe ń lọ lágbègbè yín ẹ lè kàn sí wa lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa pẹ̀lú Ìdẹ̀ra 105.3 FM. bákan náà lẹ tún lè gbọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé nípa títẹ̀ www.ideraradio.com. ẹ̀wẹ̀ ẹ tún lè gbọ́ wa lórí Radio Garden app nípa ṣíṣàwárí Ìdẹ̀ra rédíò 105.3 FM. Tolúlọpẹ́ Ọláníwájú òun ló kọ mi. ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa, ẹ kú àtàárọ̀. ẹni gbèbù ìkàfọ́mọlà kejì bó pẹ́ títí ọmọ rẹ̀ ó jẹ